Ànábì Suleiman ní làbárì pé n tóun ríre ó ní inni wajadtu wa qawma yasjuduna lishamusi min dunillahi. So wọ́n ń sin oòrùn kì í ṣe pé wọ́n kàn ń forí balẹ̀ nínú òfurufú wọ́n mọ tẹ́ḿpù wọ́n ní tẹ́ḿpù tí wọ́n mọ nítorí pé shamsu oòrùn yẹn lára àwọn nùjúm ni oòrùn nìkan kí wọ́n dẹ̀ ń sìn nílùú yẹn gbogbo àwọn nùjúm tó kù náà ni wọ́n mọ tẹ́ḿpùlù fún tí wọ́n ń sìn wọ́n wá fi kan jọba irú àwọn sàbá yìí ń sìn oòrùn ni wọ́n fi ṣọba gbogbo àwọn ìràwọ̀ gbogbo wọn ni wọ́n ń sìn wọ́n máa sìn gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ìràwọ̀ tiẹ̀ tí wọ́n ń sìn jọ náà. So ó rọrùn fún yàn tó bá ti jìn jù sínú mọ̀ yìí kó dẹlẹ́bọ torí pé kò ní mọ ibi tó yẹ kó ti kó bírèkì. Ọ̀nà wo nìyẹn lè gbà di ẹlẹ́bọ nídìí ìmọ̀ yìí pé mo nígbàgbọ́ nú ìràwọ̀ gan ẹ bá ń wo ìràwọ̀ mi. Tí èèyàn bá ń rin ọ̀nà kan ó dàbí mọ́tò ni sẹ́mọ̀ kí mọ́tò ní ìwúlò tó pọ̀ ká fẹ́ lọ bìkan ká kó sínú mọ́tò ká gbé lọ convenience wà fún ṣùgbọ́n ó ní disadvantage tiẹ̀ náà bó ti ní advantage náà disadvantage wà ń bẹ. Kí ni disadvantage tó wà ń bẹ? Bó o bá ṣẹ́ẹ̀kì gbogbo tó yẹ kó o ṣẹ́ẹ̀kì kó o fi ọ́ìlì síbi tó yẹ kó o fi sí kó o radiator kó o fomi síbẹ̀ ìwọ tó gbé mọ́tò ń lọ kí ó gbèdélé o inú kí mọ́tò ń parẹ́ sọ́nà tàbí kó láǹdì sílé àti rìwáyà. Ṣùgbọ́n ẹni ó bá ti mọ̀ ti fún tẹ̀dọ́ rẹ̀ tó ń ṣẹ́ẹ̀kì gbogbo tó yẹ kó ṣẹ́ẹ̀kì tó mọ ibi tó yẹ kó ti tẹ bírèkì tó mọ ibi tó yẹ kó ti sáré wọ́n ti mọ̀ pé òun ni ó wà délé kádàrá Ọlọ́run ló wá kù. Bẹ́ẹ̀ náà ni ìmọ̀ yìí ti rí bó ti rí nù. Tí wọ́n bá wo ìsáàbù fẹ́lòmíì wọ́n ní ìràwọ̀ tá a wò yìí o pẹ̀lú ìràwọ̀ tá a rí ń bì yìí o lè lọ́mọ láyé o kò lè ní ọmọ láyé tí wọ́n wí hùn tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣoníràwọ̀ táwọn dúró ti súnà nábì tí wọ́n dẹ̀ dúró ti tí Kùránì wí wọ́n ní sọ pé kò ní í ṣe kíni wọ́n ní sọ bẹ́ẹ̀ torí pé wọ́n máa rántí àyà tó sọ pé yẹmuhúláhù. Ma yasha'u wa yusbitu wa indahu ummul kitab. Kí ni ìtumọ̀ àyà ni ó ní Ọlọ́run bá òun ló kọ kádàrá òun tó wá kọ kádàrá yẹn náà ó tún lè ṣe kíni ọba tó ní pẹ́ńsù ló ṣe kíni ó lè parẹ́. Tó bá sì hùn yóò ní ẹ má parẹ́ ṣe kíni ẹ fi ilẹ̀ wà ìndà wúwú mu lè kìtà ókè master plan ní gbogbo wa pátápátá ọwọ́ rẹ̀ ló ṣe kíni ọ̀dọ̀ rẹ̀ ló wà òun ló ní master plan ní gbogbo ayé lọ́wọ́. Èyí tí ó yí ó wà èyí tí ò lè yí ṣe kíni náà wà o. Ó dá wa lọ́kùnrin ní ìsìn kò ní ìdọ̀la kó sọ pé ọkọkùnrin ó di ó dẹ́lòmí lóbìnrin kò ní ìdọ̀la kó pé kí ilẹ̀ wa mọ́tò ó yá di ọkùnrin ìyẹn ò ní ṣe kíni kò ní yí. Àmọ́ èyí tí ó yí náà ń bẹ tí ó wò ṣùṣùṣù tí ó sọ pé mi ìfẹ́ kíkí ní lọ báyìí mọ́ mo yí. Ṣùgbọ́n àwọn mùnàjìmúnà gangan àwọn awòràwọ̀ ọjọ́un tí àwọn ti mísì nǹkan kí nǹkan mọ́ ìmọ̀ yìí tí ò sí lórí ibi tí Ànábì Ìdírísà fọwọ́ wọn sí wọn gbà pé nǹkan kan lè yí wọ́n gbà pé permanent ni in tí wọ́n nígbàgbọ́ sí tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí ó jẹ́ mẹ́ta. Alákọ̀ọ́kọ́ àwọn kèfèrí tí wọ́n ń wòràwọ̀ wọn gbà pé Ọlọ́run wà wọn gbà bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀pẹ́ ní tí ò gbà pé Ọlọ́run wà kò gbà pé Ọlọ́run dá nǹkan kan nù
ìyẹn ló bí law kan tí wọ́n ń pè ní law of conservation of mass nínú science. The law of conservation of mass. Àwọn kìí ṣe àwọn Lavoisier kọ́ ló ní law yẹn o. Àwọn mùnàjímùnà ló ṣe kí ni? Àwọn ni wọ́n ní àwọn mùnàjímùn, àwọn awòràwọ̀. Àwọn ni wọ́n pinlẹ̀ òfin yẹn, law of conservation of mass, tí wọ́n tún máa ń pè ní law of indestructibility of matter. Kí ni law náà sọ? Ló sọ wípé ní matter can never be created nor destroyed. It can only be converted from one form to another. Nísìnyí tí wọ́n sọ pé matter can never be created, in tó ń sọ ni pé kò sí kálíkù, láàkálíkù, kò sí ẹni tó lè dá nǹkan. Na destroyed, wàlà àlìk, kò sì sí ẹni tó lè fi òpin sí n tó ń bẹ. In tí ń bẹ ní orí wípé òun kò bẹ. In tí ò sì bẹ mọ́ kò ní bẹ mọ́ lórí wíwùn pé kò ń kó ṣe kí ni? Kò ń kó bẹ mọ́. Wọ́n wá sọ pé kò wá ní sí kí nǹkan máa bẹ kó máa bẹ mọ́. Kò sí Adam ba'dal wujud, la Adam ba'dal wujud. Isa wujida shay'un la yumkin adamu illa an yugayyira min halatin ila halatin. Àfi tí ó bá máa yí kó lórí ìṣesí kan bọ́ sórí ìṣesí mi. Àmọ́ pé kò ní sí mọ́ kò sí. Bá ti wà láàyè yín sìn. Tá bá kú, a tún máa ṣẹ̀mí bò mí. A kú ní kíkú pé a parẹ́, a bọ́ sí bò mí ni. So ìgbàgbọ́ yẹn ń bọ̀ látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ kèfèrí inú àwọn awòràwọ̀. Wọ́n gbà pé kò sí tí ń jẹ́ Ọlọ́run, kò sí tí ń jẹ́ adẹ́dàá. Fúnra wa náà là ń bẹ, fúnra wa náà ni. Wọ́n á gbà yí pé kò sí Ọlọ́run. Gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan náà lọ́lọ́run ara ẹ̀. Kí ni mo ti wí? Wọ́n gbà wípé kò sí Ọlọ́run. Gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ní kí ni? Ni Ọlọ́run ara rẹ̀. So kò sí pé títán, kò sí tí ń jẹ́ títán, kò sì sí tí ń jẹ́ pá yóò parẹ́. Nínú ìgbàgbọ́ àwọn kèfèrí tí ń wòràwọ̀. Ìgbàgbọ́ yẹn àwọn scientists wọ́n ṣe kí ni? Wọ́n sáré gbà mú. Wọ́n gbé wọnú science. Ó dẹ̀ jókòó. Wọ́n pè ní law of conservation of mass. Kó tó di pé njọ́ tá ń wí yìí, njọ́ táwọn ti postulate law yìí, Lavoisier ò tí ì dé, John Dalton ò tí ì dé, àwọn tí náà lọ study ìràwọ̀. Ìgbà tí wọ́n lọ kọ́ astrology and astronomy, njọ́ náà wọ́n ń da méjèèjì pọ̀ ni. Nígbà àtijọ́ wọ́n ya ìmọ̀ méjèèjì, astronomy. Gbẹni tó bá lọ kọ́ astronomy ní gbogbo àwọn ìgbà yẹn, ó máa kọ́ astrology pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn kíná tí ń pelé yìí tó wà ní biology yìí tó ní law of inheritance, Gregor Mendel. Gbogbo wọn yẹn ìmọ̀ yìí ni wọ́n kọ́. Torí kò sí kò sí tó fẹ́ pín pé eléyìí ni astrology, eléyìí ni wọ́n máa ń kọ́ ọ̀pọ̀ ìjọ náà ni. Wọ́n wá kọ́ nígbà tí wọ́n gbé wọnú sáyẹ́ǹsì pé kò sí tí ń jẹ́ Ọlọ́run, kò sí tó ń jẹ́ adẹ́dàá. À ń bẹ nípasẹ̀ pé à ń bẹ ayé yìí, Big Bang ló bí. Pé ìkan nínú àwọn ìràwọ̀ kan wọ́n collide mọ́ra wọn. Ibi tí àwọn ìràwọ̀ yẹn ti ń sáré lọ, ìràwọ̀ yẹn kò gbára wọn, bó ti gbára wọn báyìí, ó kọ explode ní gbùm, explode báyìí. Ó wá yọ. So bó ti yọ, bó ti di ayé nu, ó di òkun, ó di kankan, báyé ti bẹ̀rẹ̀ sí ní bẹnu. So liquid tó fọ́ lára rẹ̀ tó yọ jáde ńbẹ̀ láti ibẹ̀ ni àwọn bacteria kan ti bẹ̀rẹ̀ sí ní dìde. Wọ́n á join mọ́ra wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní develop, ó di tadpole, láti ibẹ̀ ó di ẹja,
láti bẹ̀ ó tún paradà bó ti ń bọ̀ nu ńgbà tó yá ó wá di ape ó di ọ̀bọ gbà tó yá ìnàkí gbà tó yá ìnàkí ó wá di èèyàn. So gbé law of evolution Charles Darwin in tóun náà lọ kọ́ ìmọ̀ yẹn náà ni ìyẹn mo fi sọ ń bẹ̀rẹ̀ pé ìyẹn lè mọ ìmọ̀ yìí kó sì di káfìrí ó rọrùn pọ̀ tí ó máa sọ pé kò sí ti ń jẹ́ àwa ara àwọn àfáà míì náà tí wọ́n gbàgbọ́ wípé ó wà o kódà irú àwọn àfáà bẹ́ẹ̀ ní tẹ́ fi mọ̀ wọ́n number one wọn ní máa kírun wọn ní ṣe kí ni wọn ní kírun torí pé kò gbàgbọ́ pé tí ń jẹ́ àlìkìyámọ̀ wà kò sì ní nígbàgbọ́ irú àfáà bẹ́ẹ̀ kò ní gbàgbọ́ pa yóò parẹ́ kò sì ní nígbàgbọ́ nínú kádàrá nítorí pé mo sọ níbẹ̀rẹ̀ mo ní nǹkan mẹ́ta kan ní àwọn kèfèrí múnajìmúnà ni wọ́n takò àkọ́kọ́ ni pé wọ́n takò pé kò sí ti ń jẹ́ Ọlọ́hun ìkejì ń bẹ ni pé wọ́n ní kò sí ti ń jẹ́ kádàrá. So àwọn àfáà kan wà tẹ́ ẹ rí pé wọ́n ẹ lè má mọ̀ wọ́n lè máa ṣe prógámù lóde tágbádá wọn tóbi tí wọ́n máa hàn ọlọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wádìí wọn kúlẹ̀kúlẹ̀ délédélé ẹ rí pé wọ́n yìí kírun kò sí tó bí ìmá kírun wọn ju pé la yu'minuna billahi wala yu'minuna bil yawmil akhir wala yu'minuna bil qadar wọ́n gbàgbọ́ nínú ànábì pé ká gba ṣàhádàtẹ́nì wọ́n gbà ṣùgbọ́n wọ́n gbà pé kò sí ti ń jẹ́ kádàrá fúnra rẹ̀ ló kọ́ tí o bá fẹ́ bó bá fẹ́ jẹ́ bó ṣe fẹ́ lu ayé rẹ̀ ni wọ́n fi bí terminology pé rule your world wọ fúnra ara rẹ̀ ló kọ́ bó ti fẹ́ rìn inú ayé Ọlọ́run ò kọ́ so wọ́n nígbàgbọ́ nu kádàrá wọ́n nígbàgbọ́ nu last day pé ọjọ́ kan ọjọ́ kẹyìn wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ so ẹlẹ́ẹ̀kẹta tí àwọn kèfèrí àwòràwọ̀ takò náà ni wípé ayé ó parẹ́ tá a mọ̀ sí yawmul akhir so qawaidul iman wọ́n wo onígi àwa ó máa gbà wípé qawaidul iman síta òpó tíyàn fi di onígbàgbọ́ ń tá bá lára èèyàn tá fi mọ̀ pé eléyìí onígbàgbọ́ rẹ̀ wọ́n ní mẹ́fà ni aláwọ̀kọ́ ni pé kíyàn gbà pé Ọlọ́run wà òun ló sì dá gbogbo nǹkan àwọn ò ní gbà yẹn gbọ́ o ẹlẹ́ẹ̀kejì ni pé kíyàn wá gbà pé Ọlọ́run ní àwọn òjíṣẹ́ tán jẹ́ èèyàn ó sì ní àwọn màláíkà áńgẹ́lì àwọn gbàgbọ́ nu áńgẹ́lì wọ́n gbàgbọ́ nu àwọn òjíṣẹ́ ṣùgbọ́n àwọn àfáàní ṣùgbọ́n àwọn mọ̀nàjìmúnà kèfèrí ò gbà yẹn gbọ́ wọ́n gbà pé àwọn òjíṣẹ́ wà wọ́n gbà pé àwọn òjíṣẹ́ wà wọ́n gbà pé àwọn màlẹ́kà wà torí wọ́n ń lo àwọn orúkọ màlẹ́kà kan so wọ́n gbà pé àwọn áńgẹ́lì wà ṣùgbọ́n wọ́n gbà pé àwọn áńgẹ́lì yẹn uluhiyya wà fún wọn Ọlọ́run náà ní ṣe kíni Ọlọ́run náà ni wọ́n. inú òpó ìmánì mẹ́fà wákùtùbì yìí Ọlọ́run fún ó sọ àwọn tírà kan kalẹ̀ fún àwọn òjíṣẹ́ rẹ̀ òǹkà iye àwọn tírà yẹn ó jẹ́ 104 104 iye tírà tọ́lọ́run bá sọ kalẹ̀ wá àṣeháruwá arba èyí tó wá gbajúmọ̀ jù nínú 104 yẹn mẹ́rin ni kí ni mẹ́rin náà azabur ìwé tá a fún ànábì dáhùdà tá ń pè ní sẹ̀búra kì í ṣe ìtàn kéńlé kéwùn ẹlẹ́ẹ̀kejì ataurat ìwé tá a fún musa tá ń pè ní torah ẹlẹ́ẹ̀kẹta alihinjil èyí tá a fún ànábì isa ọmọ maria a fún un níwèé Ọlọ́run fún un níwèé ó fi rán sí aráyé ìwé òfin ìwé ètò ayé ìró ìdùnnú albasharat ó wá tó wá fún ànábì Muhammad ní
ọ̀gá lórí ọ̀gá, ọ̀gá gbogbo òwe tí ń ṣe Al-Qur'anu Karim. So a gbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀, ká wá nígbàgbọ́ fil yawmil akhir pé ọjọ́ kan ó máa jẹ́ ọjọ́ kan títí tán máa dé bá gbogbo tí ń bẹ. lẹ́yìn a gbọ́dọ̀ nígbàgbọ́ pé kádàrá ń bẹ o. kèyírí wa shari'i, ìmí ò dùn mọ́ wa nú, ìmí ò ní dùn mọ́ wa nú, àtèyí tó dùn mọ́ wa nú àtèyí tí ò dùn mọ́ wa nú, Ọlọ́run ò ṣàbòsí. dọ́gba lọ́lọ́run fi ṣe kí ni ló fi ṣe. so àjíǹde sì ń bẹ lẹ́yìn ikú, gbogbo irú àwọn kan báyìí la gbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀. kí n wá padà síbi ìràwọ̀ tán pè ní kánsà, kí ni wọ́n sọ lórí ẹ̀. àwọn tí wọ́n ń lo ìràwọ̀ nọ́mbà 4, tẹ́ ẹ bá ṣe ìsáàb tẹ́ ẹ wá pín pẹ̀lú 12 tó bá ṣẹ́kù 4, ẹni sultan ni ma'iyun, nation mahu ni omi ni nation ẹni yẹn. àwọn wọ̀nyí ìbínú ń gbé inú wọn, wọn ṣe lọ rẹ́ǹtì ìbínú, wọ́n ní lára, àbí wọn tìbínú ìbínú yẹn ń gbé lára wọn. wọ́n sì ní ẹ̀bùn ìṣípayá. bí ìbínú ti ń gbénu wọn tóun náà, ìṣípayá ṣe kí ni ó wà fún wọn. so àti bínú kò jìnnà, ṣe pé ẹlòmíì kó tó bínú nira, yóò ṣe máa struggle àti bínú. tẹlòmíì bá fẹ́ bínú yóò lọ mú nǹkan, kẹlòmíì tó lè bínú tó bá ti tàbá tó wàá gbéná ojú ẹ̀ ní, tá máa ń kọ́ níta, wàá gbéná ojú ẹ̀ ò ní gbà fún, tó bá kọ́ wàá gbá etí ẹ̀ wàá lù. àwa rò títí pé bóòlù òun sì fẹ́ ṣe òun ọmọ bí wọ́n ti ṣe gbọ́ntẹ́ wí, òun ò lè bínú. yóò wá lọ mú nǹkan, yóò da nǹkan áyà, yóò mu ti bí tajútajú, èéfín, yóò kó gbọ́ ẹ̀pọ̀ mọ́ra wọn, yóò wá wọlé. kí ni dáná ló tó lè ṣe bẹ́ẹ̀. àwọn ó ṣe lọ rẹ́ǹtì ìbínú ni, kò ní kánsà ìbínú yẹn ń gbé bẹ́ẹ̀, kò ṣe pé wọ́n kò nídìí àti rẹ́ǹtì, ó ní. so àti bínú kò gba mínítì tó pọ̀, wọn ìpẹ́ bínú, kánsà nù. wọ́n máa fẹ́ràn ilé wọn, kódà wọ́n máa ń fẹ́ràn kí wọ́n ní ilé tara tiwọn, ẹni ó bá jẹ́ kánsà. kì í wọ́n kán máa gbélé onílé fúngbà pípẹ́. èyí tó bá jóbìnrin nínú wọn ni ó máa sábà máa disturb ọkọ ẹ̀ pé gbòò la fẹ́ kọ́lé tiwa, sáà náà ní kọ́lé ni. ìmọ̀ ń wọ́n kí wọ́n ṣe kí ni o, kí wọ́n wà nílé ara tiwọn. wọ́n fẹ́ràn ilé wọn, wọ́n fẹ́ràn àyíká, wọ́n fẹ́ràn àwọn èèyàn. bákan náà àwọn tí ń lo ìràwọ̀ yìí, wọ́n máa láàánú tó bá débi tí wọ́n yẹ kán ti ṣàánú, wọ́n á sì máa tijú. wọ́n máa ń ní ìfaradà, tòun ti pé ìbínú pọ̀ nínú wọn yẹn, wọ́n ní ìfaradà. tó bá di pé kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fẹ́nìkan fọ́mọlà kejì, kò sí tí wọ́n lè ná, kò sí pé wọ́n kọ̀ láti go to any extent láti ṣe ìrànlọ́wọ́ fún ọmọlà kejì wọn. wọ́n máa fẹ́ràn kí wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá. ọ̀tá mi rè àwọn yòókù ọ̀rẹ́, pé ó wàá sọ pé wọn lọ́tà òun, wọn ò fẹ́. ní ojoojúmọ́ ayé wọ́n máa ń fẹ́ ní pé káwọn mọ̀ pé ta lọ̀tá, wọ́n máa ń fẹ́ mọ ọ̀tá. irú wọn yìí wọ́n máa ń wà careful. wọ́n á gbọ́ pé tí bóyá ìyá ọkọ wọn á kí wọn, wọ́n ti tètè pé bóyá pásítọ̀ ni wọ́n ní àbáfà, ẹ bá ń wo wọn náà mọ̀mọ́ kan bọ̀ wá látàbúlé tí ó máa gbọ́, ẹ bá ń wò ó ṣé kò ní í gbàbọ̀dè. so wọ́n máa ń tètè fẹ́ mọ ẹni tí ó jẹ́ ọ̀tá, tí wọ́n ó dojú pé ọ̀tá mi rèé, tí wọ́n á fi ara ní, tí ó fi gbàbí tí ó ti wá lọ. wọn èyí dáríjì yẹn bọ̀rọ̀, bí ìgbẹ̀san ní máa ń wà lẹ́mìí wọn. ṣé o ti ṣe tiẹ̀ kò burú, èmi náà ṣe kí ni, èmi náà ṣe tèmi. o ti ṣe tiẹ̀ àbí, èmi náà ṣe tèmi. pé ìní gbẹ̀san irọ́ o, kánsà nù. wọ́n fẹ́ràn kan bímọ
kó pọ̀. Wọ́n dùn ún gbàmọ̀ràn lọ́wọ́ rẹ̀ pé ẹ jẹ́ ń lọ bá a fún mọ̀ràn. Wọ́n dùn ún lọ bá fún kíni o ìmọ̀ràn. Ìmọ̀ràn tán bá wá fún yẹn ń sábà máa ń wúlò, ń sábà máa ń bọ́ sójú ẹ̀. Ìyìn tí wọ́n bá ń ṣe ó sábà máa ń ní àṣeyọrí nínú, pàápàá jùlọ ní tó bá jọmọ́ bíi ká mójútó nǹkan tàbí ká kí ẹ̀ fún aláàárẹ̀, wọ́n máa ń sábà ṣe àṣeyọrí ń bẹ̀. Àwọn tí wọ́n ń lo ìràwọ̀ yìí nínú tọ́bù wọn ni pé ẹ̀mí wọn kì í tètè lélẹ̀, ara wọn kì í tètè balẹ̀, wọ́n máa ń sábà kóra wọn láyà sókè lórí ohunkóhun. Lára ẹ̀ náà ni pé ìwà tí wọ́n ní tó jẹ́ ògidì ìwà wọn, ìyẹn lè má tètè mọ̀. Wọ́n mọ bí yẹn ti fi ìwà rẹ̀ pamọ́. Wọ́n lè hide ìwà wọn tó bá wù wọ́n láti hide ẹ̀ ní ìwà tó jẹ́ ìwà àánú wọn gangan. Lára àwọn tọ́bù wọn òun náà ni pé àwọn èèyàn máa fẹ́ràn wọn nígbà kékeré wọn, ṣùgbọ́n tó bá dàgbà látara ìbínú tí wọ́n bínú yìí, àwọn èèyàn máa kórìíra wọn. Àwọn kánsà máa ń yàlè tàbí kán máa ṣe ṣìnà máa pọ̀ fún wọn, ó sì máa ń jẹ́ okùnfà ìjákulẹ̀ nínú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí máa ń já wọn kulẹ̀ nù, ní máa ń já wọn bọ́ láti ibi gíga wá sí kíni, wá sílẹ̀. Èyí tó bá ti bẹ̀rẹ̀ sí ní ríṣe nínú ẹni tó ń lòràwọ̀ yìí, èyí tó pọ̀ jù náà ni pé wọ́n á sábà máa ní lọ bẹ́ẹ̀. Tí ò bá tí ì bẹ̀rẹ̀ ni ò tí ì bẹ̀rẹ̀, tó bá ti bẹ̀rẹ̀ kì í sábà fẹ́ dúró, àfi tí ń bá ń jẹ́ ìwọ̀ ràwọ̀ náà ni bíi àgbèrè, inú bíbí àbíjù, inú àwọn èèwọ̀ tí ò dá fúnra wọn nìyẹn, tí wọ́n gbọ́dọ̀ lọ jáwọ́ ń bẹ̀. Èyí tó bá wá láti ìdílé ọba nínú wọn yóò padà dádé tàbí kó joyè. Àwọn obìnrin tí ń lo ìràwọ̀ kánsà, àwọn ní máa ń pọ̀ jù nínú ẹgbẹ́ àjẹ́. Kí mo ti wí? Àwọn ní wọ́n pọ̀ jù nínú ẹgbẹ́ àjẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn ní máa ń pọ̀ jù ń bẹ̀. Àwọn ní ojú olórí, treasurer, secretary, gbogbo àwọn ipò bẹ́ẹ̀, àwọn ẹlẹ́bàá ń bẹ̀ nínú ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn àgbà, àwọn ní máa ń pọ̀ jù ń bẹ̀. Àwọn òbí wọn máa ń tọ́ wọn ní àtọ́bàjẹ́, àwọn tí ń lo ìràwọ̀ yìí, àtọ́bàjẹ́. Ó wàá máa wọ́ndà pé èyí ṣe tó fi jẹ́ pé àwọn ní ń pọ̀ jù nínú ẹgbẹ́ àjẹ́, àwọn ní ó pọ̀ jù torí pé wọ́n ní instrument yẹn lára. Kí ni instrument náà? Ìbínú, algodom ń gbénu wọn, kì í ṣe kó fẹ́ lọ rẹ́ǹtì ẹ̀. So ẹni tí ó sì jẹ́ àjẹ́ nínú ọ̀gá instrument tó nídìí ní kíni, ìbínú tí ì ṣe kó fẹ́ lọ rẹ́ǹtì tó ti ní. Ọ̀tọ̀ ní kíyàn fẹ́ ṣe patí kó ṣẹ̀ lọ máa yá irin àdògán, ọ̀tọ̀ ní kíyàn ti ṣe kíni, kó ti ní ńlẹ̀, ṣe nǹkan tọ̀tọ̀ ni, àwọn ní ńlẹ̀ ni. So irú wọn yẹn làwọn ìjọba yẹn máa ń ṣe kíni o, náà máa ń háyà fún nǹkan yẹn pé eléyìí tá má ti rí i pé eléyìí ẹ̀fún yóò máa lò, àtinúwẹ̀ ló bí wọn lọ́mọ àrí. Wọ́n ní njọ́ wọn ní béèrè pé kí ni bá fún ọ lẹ́yẹ bó ló ti lò ó, wa ló wá pé gbogbo àwọn ọmọ rẹ̀ kalẹ̀ pé ìwọ tí n bá fún ọ lẹ́yẹ yìí bó ló ti lò ó ní gbogbo ará àdúgbò dáràn ń pa wọn ní kùkàn mọ̀ lọ. Wọ́n ló tún pè kejì pé wá tí n bá fún ọ lẹ́yẹ bó ló ti lò ó ní ṣe rí orogún yín ìhàn lè mọ̀ lọ.
ìwọ ńkọ́ tí n bá fún ọ lẹ́yẹ bó ló ti lónìí ìyá tí máa ń sebẹ̀ níwájú ilé tí kì í fún wa jẹun tí máa ń dájẹ́ hàn lè mọ̀ ọ́n lọ ó wá pe last born wọ́n wá bó ló ti lò tí n bá fún ọ ó ní tẹ́ ẹ bá fún un ó ní tíyẹn bá ṣẹ̀mí ìní bá wí ìní dá sẹ̀rí àfọ̀n ìní ṣe kí ni bí ẹ bá gbá mi létí ìní ṣe kí ni ìmú mọ́ra ìní gbá tèmi bí ẹ bá gbá mi létí ìní tún kọ́ tòsí sí pé wá ó tún kú dátòsí ó fọ́ mi lẹ́yìn ìní sọ̀rọ̀ ìjò máa lọ ńjọ́ tóun àtẹnìkan bá wá jà ń bò mí tí mo rí pé nìyẹn wá tàka sí pé ìwọ ìhàn ẹ lè mọ̀ òun wà lọ kì í mọ́lẹ̀ pé ṣé bó òun wà kí ayé rẹ̀ mọ́lẹ̀ tóun bá wá kí ayé rẹ̀ mọ́lẹ̀ kò ní lè ro kan pé ọ̀dọ̀ òun ni iná ti ṣe kí ni iná ti dáhùn yóò rò pé ẹni tí tóun bá jà ní àná ni ìyá ní ó kárí ọmọ mi dáadáa ìwọ ló ṣe kí ni ìwọ gan ló perfect ó yá gbà ló bá fún un ìwọ gan dansaki rẹ ó gbọ́n ó mọ bí wọ́n ti lò ẹgbọ́n lọ́n tóbi jẹ̀mọ́ ẹni ò wá bá fẹ́ dà báwọn bí wọ́n bá wá ń lo rúra wọn ni tí ò fẹ́ kí wọ́n padà háyà òun torí wọ́n máa ń háyà yàn tí ò fẹ́ kí wọ́n padà háyà òun wọbẹ̀ kí ni ó máa wá ṣe yóò súnmọ́ àwọn àfáà kí wọ́n fún un ní àwọn àdìkárò kan tí ó máa sà ó láwọn ó kọ lọ́hùn kan ẹni tó sì ti ní iná tán ti ọ̀rẹ́dì fún tí bá ń sà kì í ṣe pé kí ni wọn ó kò lára ẹ o kì í kú òmọ́ o àmọ́ kò ní lè máa darí rẹ̀ lọ bí aburú kò ní máa ṣì í lò kò ní ṣe kí ni níjọ́sí tí sàábà kan tí wọ́n ń pè ní Amir bin Rabia tó ranjú mọ́ sàábà ẹgbẹ́ rẹ̀ mí Sahal bin Hunayf sàábà tí Amiru yẹn nǹkan gbénú rẹ̀ tó jẹ́ nǹkan agbára nǹkan àṣírí ó wá fọwọ́ yẹn ba Sahalu ń bò wá fọwọ́ yẹn bá tán tí ń bá bẹ̀rẹ̀ sí ní gbókìtì ló bá yan àwọn ta ló bá fẹ́ kú wọ́n wá ru tí ń dìgbàdìgbà ó dọ̀dà nẹ́bì ànábì ni eléyìí ó kú ànábì wá wò sùn ìmísí ọlọ́run wá sọ fún mi pé ta ló wà ń bẹ̀ ńgbà tí ẹ fẹ́ gbé arákùnrin wa ta lẹ́jọ́ bá wọn ń bẹ̀ tó wà ń tòsí ibẹ̀ wọn ní Amiru bùnú ọbí àwa ń bẹ̀ ànábì ni ẹ lọ lè pè wá Amiru wá dé ànábì ní kí ló dé ibà ọmọ ìyá rẹ nú ẹ̀sìn ní kí ló dé tó fẹ́ pa ó nítorí rẹwà jù ni ìyẹn bá wá rẹwà jù kò túmọ̀ sí pé kó pa ànábì wá fún láṣìírí tí ó máa sà tí nǹkan yẹn ò fi ní máa tí ò fi ní máa gbé í máa ń darí wọn kíní yẹn tó bá ti wà lára í máa ń wọn ni ó máa control ẹni yẹn kì í ṣe ẹni yẹn ni ó máa control ẹ wọn ni ó máa gbé yóò máa power yóò máa ànábì wá ní lọ máa wí nǹkan báyìí tó bá ti ń wí kíní yẹn ò ní máa kò lè yọ kó lára rẹ wọn èyí yọ ọlọ́run ò fún ànábì kan lágbára rú ẹ̀ pé ó yá yọ kínní ni kò ní rárá o ọ̀tọ̀ láyé iṣẹ́ ànábì kò débẹ̀ in tí òfin ní máa ṣì í lò ni wọ́n ṣe kínní ni wọ́n ó fún kò ṣeé yọ tó bá ti wọlé kò ṣeé ṣe kínní kò ṣeé yọ. wọ́n kàn lè límìtì agbára yẹn kán bígbà tí wọ́n ṣe dam fún omi bígbà tán ṣe dam tán construct dam fún omi pé tó yí bí sí bí ó tán so ara àwọn okọ ọlọ́run tí wọ́n máa fún ìràwọ̀ yìí ni ya Wahab ya Samad (1111) lójoojúmọ́ láàárọ̀ àti lálẹ́ so handout yẹn kò ní pẹ́ jáde inshallah à ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ lórí handout tí a fẹ́ fi kó gbogbo àwọn nǹkan yìí sí
àtàwọn nǹkan míì tí ò ṣe é sọ lórí afẹ́fẹ́. A kó gbogbo ẹ̀jọ́ síbẹ̀ tí ó kún dáadáa Ọlọ́run kó túbọ̀ kún wa lọ́wọ́ lórí ẹ̀. Àwọn tí wọ́n ń lo ìràwọ̀ kánsà wọ́n ní danger age 5 ọdún 7 nígbà tán dáyé danger age ni 14 years 28 40 74 jẹ́ 5 yẹn làwọn kan máa ń pè ní life path. So bó ti lọ́nu ọjọ́ tó bá ìràwọ̀ wọn mú ọjọ́ Thursday ni ọjọ́ Monday náà ò dáa fún wọn. So tí yẹn Thursday yẹn tá máa fẹ́ rìnrìn àjò ló dáa jù ṣùgbọ́n tá máa fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ọjọ́ Monday ló dáa kán máa bẹ̀rẹ̀. Unlucky day wọn ọjọ́ Tuesday unlucky day ìyẹn ni pé wọ́n dẹ̀ tún ní unlucky month náà. So unlucky month wọn bí àràǹdà oṣù 9 ni ó fẹ́ bọ́ sí. So àìsàn tó bá bẹ̀rẹ̀ sí wọn lọ́jọ́ Tuesday tó bá lọ bọ́ sínú unlucky month wọn ó léwu púpọ̀. Àwọn kọ́lọ̀ tó bá wọn lọ green wà ń bẹ̀ white blue wà ń bẹ̀. Àwọn oúnjẹ tó dáa fún wọn láti máa jẹ èso ó dáa kán máa jẹ èso gan. Àwọn tó bá ń lo cancer gbogbo èso ló dáa fún ìràwọ̀ yìí láti máa jẹ. So ọ̀rọ̀ yẹn tún sì pọ̀ lọ gan. So ṣùgbọ́n inú handout láti báyìí tó pọ̀ jù níbẹ̀ inú handout ni wọ́n máa ń wá ní pírọ́blẹ́mù kan pàápàá jùlọ àwọn obìnrin tó bá ń lo ìràwọ̀ cancer. Ọkùnrin wọn náà máa ń ní o wọ́n máa ń ní ìṣòro kan. Kí ni ìṣòro náà ni pé igi wọn àkọ́kọ́ kì í sábà dáa àfi tí ó bá jẹ́ wípé bóyá wọ́n bá wo ìsáàbù yẹn gan tàbí ìbẹ́ lọ́hùn yẹn pọ̀ àwọn àfáà ń ṣe lọ́tún lósì ni wọ́n bá rí gidi yàn níta àkọ́kọ́. Èyí tó pọ̀ jù nù wọn tàkọ́kọ́ yẹn gbà yóò forí sàn àpáta ni o kó tó padà wá débi tó bá jóbìnrin kó tó padà débi tí ó ti jòkó tí ó ti sọ pé alhamdulillah yóò dorí 3 ìmí inú wọn ó dorí 4 5 odd number. So ṣùgbọ́n tí ibẹ̀ lọ́hùn yẹn bá pọ̀ tí wọ́n bá rọ torí pé àwọn ulama rabbaniyun àwọn alùsùlùk ọ̀tọ̀ láyé tiwọn adádúró lọ́tọ̀ ni ọ̀tọ̀ ni munajimun ṣó ti wò kí náà wí nǹkan báyìí ni ìràwọ̀ wí. Àwọn ulama rabbaniyun tá à ń pè ní alùsùlùk asòfìyún náà wọ́n wá gbọ́wọ́lé nǹkan yẹn gbogbo nuhus orí ibú tó wà nù ìràwọ̀ yẹn wọ́n wá tẹ̀pa wọ́n ṣe kí ni wọ́n tẹ̀pa. Ẹ wojọ́ tí Kídírù àti Musa tán pàdé ànábì Musa ànábì Ọlọ́run òun garawa Kídírù òun wọn ti ẹ̀ mọ́ jàlábí àkànní ń wọ̀ kiri ẹnìkan kan ò ti ẹ̀ mọ́ pé jẹ́ nǹkan kan tó rà àrùn sílùú kankan. Wọ́n á pàdé wọn àti Musa Ọlọ́run ní Musa lọ bẹ́ nìyẹn ní tó kọ́ lára rẹ̀ pọ̀. Wọ́n wá wọ ìlú kan àwọn kékeré kan wà ńbẹ̀ Kídírù wá fi tí Ọlọ́run fi pamọ́ sára rẹ̀ ó fi pa á. Ó ṣe kí ni ó pa á kì í ṣe pé ó lọ kì í ṣe pé wá kì mọ́lẹ̀ ó yọ ọ̀dà ó bẹ lórí yìnyín. Àwọn ẹni Ọlọ́run mọ àṣírárù tí wọ́n fi ń pààyàn tán bá ti pè tán pè bó ti jẹ́ kán pè ládàdí tó yẹ kán pè ẹ̀mí yẹn fúnra ara rẹ̀ ni ó bọ́ ta láì fọwọ́ kàn.
Kídírù wá lò ó wá pa ọmọ yẹn Ànábì Musa wá pariwo ọmọ yóò ṣe nǹkan kan fún yín àfa ẹ̀sìn pa nínú àwọn nùhúsù. Kídírù wá fún lésì nígbà tí ó fún lésì ó nínú àwọn orí ibú tí ń bẹnu ayé àwọn òbí rẹ̀ ni àwa fẹ́ kó rí ibú yẹn ṣe kí ni kó ṣe wọ́n òun lórí ibú ayé wọn a sì fẹ́ kó ṣe wọ́n a sì ṣe kí ni agbọ́wọlé mọ́lẹ̀. àwọn ọ̀rọ̀ bàníyú náà nù wọ́n mọ bí wọ́n ti ń rìn tí ó jábí tí wọ́n bá fẹ́ kó ṣe kí ni kó já sí. wọ́n mọ bí wọ́n ti tọ́ tí ó rìn síbi tí wọ́n bá fẹ́ kó rìn sí. ẹnìkan lọ wo ra wọn jọ kan kò bímọ ó fẹ́yàwó wọ́n ti wá fẹ́ra fún 17 years wọ́n bímọ wọn lóyún. wọ́n ti rìn wọ́n wá dọ́dọ̀ ẹnìkan pé kó woṣẹ́ ẹnìyẹn wá sọ pé kò sọmọ lára ìyá yìí. wọ́n ní kí bàbá yẹn lọ sí kíni kó lọ lè fẹ́ lómi. bàbá yẹn wá ń dáhùn pé òun ti fẹ́ lómi náà ó lọ nígbà tí ò sí kíni tí ò bímọ. eléyìí ò sọmọ lára ẹ̀ mọ́. náà bá lọlé ṣé ó kú ti try solution ti bí kò ṣe kíni wọ́n á gbà fọ́lọ́hun ṣùgbọ́n wọn dákẹ́ àdúrà wọ́n padà bí o. wọ́n padà sí kíni wọ́n padà bímọ. wọ́n ṣe IVF ìyá yẹn padà lóyún fún bàbá nì wọ́n sì bí. kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àwọn kan wà àwọn ó gbé ọwọ́ lé wọ́n máa rí kì í ṣe pé orí ibú yẹn ò sí ńbẹ̀ ó wà ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ó ṣe kíni wọ́n ó gbọ́wọ́ lé mọ́lẹ̀ tí ò ní gbérí mọ́. wọ́n gbọ́wọ́ lé mọ́lẹ̀ tí ò ní gbérí mọ́. Ọlọ́run já wa náà tó wọn àwọn ò tí ì dàbẹ́ o. ìsìnlẹ̀ lómi máa bọ̀ pé àfáà yìí mọ òun náà lè gbọ́wọ́lé yóò bá ń gbọ́wọ́lé ń mọ́ o ọba àwọn tó mọ̀ èmi ò sí lára àwọn tó mọ̀ o àwọn tó mọ̀ wà àpẹẹrẹ pé ò sí. Ọlọ́run kò sí dáadáa fáwọn àfáà wa. fẹ́ni ní máa tó fi mọ́ ní fẹ́ni ó tún di ọjọ́ mẹ́jọ fẹ́ni ní máa tó fi mọ́ ní ọba Olúwa ni o. Sàdìpèlé ẹ̀san fẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. Ọba Olúwa ni ó sàdìpèlé ẹ̀san fẹ́ni ní mà tó fi mọ́ ní. fóònù nọ́mbà tí ẹ ti máa ríṣì mi WhatsApp ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín pé ní ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ tó jẹ́ nǹkan àṣírí tó jẹ́ spiritual guidance counseling consultation WhatsApp ni ẹ máa lọ 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039. fẹ́ni ní mà tó fi mọ́ ní fẹ́ni ní mà tó fi mọ́ ní. Ọba Olúwa máa fà padà ṣàìdá kẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. Ọba Olúwa máa fà padà ṣàìdá kẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní fẹ́ni ní mà tó fi mọ́ ní. Ọba Olúwa máa fà padà ṣàìdá kẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. fẹ́ni ní mà tó fi mọ́ ní. Ọba Olúwa máa fà padà ṣàìdá kẹ́ni ní mà tó fi mọ́ ní. Subhana rabbika rabbil izzati amma yasifun.